ní gist wọn lọ́mọ wọn ní káàtì wọn. Bẹ́ẹ̀ni o. Káṣá máa kó jọ. Bala na bala. Alhamdulillah, owó wa pọ̀ dáadáa. Yẹ́yẹ́yẹ́. A máa yẹ̀yẹ́ wọn. Yes o. Mo ní tẹ́ bá tún yù. Ọkọ yín tún wà lórí ìjókòó ẹ̀ tó fún lápọ̀nlé. Ẹ wo. Ọ̀rọ̀ ẹ̀ ò lè dùn mí. Àtìsámù àtàgbéjà. Ọjọ́ wọlé wọ́n ní kí n sin. Kò lè dùn mí fún ẹ. Ẹjọ́ kó máa mi yé respect ọkọ wa tó wà lórí ìjókòó pé at least ọkọ wa wà lórí ìjókòó kẹ́tì ẹ̀ ṣe nọ́mà kẹ́tì ẹ̀ pọ́nra yín lé kẹ́ fúnra yín pákéjì bó bá tiẹ̀ jẹ́ pọ́nmọ orí ìrìn làwọn kan ẹ fúnra yín pákéjì. Alájà Disney wọn máa ṣe bí abẹ́rẹ́ Ọlọ́run ṣé kò tẹ̀ nǹkan ọmọ náà máa ṣe bí èèyàn wà lára wọn. Ẹ̀yin ará ilé abẹ́rẹ́ Ọlọ́run. Èèyàn ń pẹ́ ṣéǹjì o. Ẹni tó máa ń jẹ́ jù nínú ètò èmi kan ọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ ó rọ́kọ̀ ń sìn ó ṣe làbàlàbà àwa dẹ̀ la fáìn jù ẹ lọ àwa yìí lọkọ wa lọ Kò sí wàhálà. àwa yìí lọkọ wa lọ ẹ wo alájà. Mo lẹ́yìn tèmi gidi gangan gidi mo ní mo tún dé bí mo ṣe ń dé ẹ ṣáàmọ̀ Olúwakàbírà ọmọ bàbá Búsàrì aka Mama Kòfòṣì ẹ ṣáàmọ̀ pé Alaba pẹ̀lú Musa òun náà pè ní Alaba Musa tuntun ni mo mú wá fún yín lẹ́ni ẹ rí pé mo gbà lájì tán lẹ́ni mo gbé wọn tán mo gbé wọn débẹ̀ ẹ wò mí ìfẹ́ pariwo ojú ìyàwó mi tó bá sí. You get louder, louder. I can shout. Mi ò dẹ̀ lè pariwo mo ti yó yes o mi ò tí yó but mo ti yó somehow because olólùfẹ́ mi wà pẹ̀lú wa lónìí Alhaji. No. Kiss. Jọjọ. Àwọn kan ti fẹ́ so mọ́ náà. Wọ́n pọ́ lọ́wọ́lọ́wọ́. Ẹ pa. Ọtún wọn ní skin mi ọkọ mi ní skin mi kind of kìkì You skin. know now. Okay. Yusuf Olúbùsọ́lá ni orúkọ ti tèmi aka Funky ọmọ ẹlẹ́ tó gbá ski. tó dùn tó kì tó yí bóbó Tó ta lẹ́nu. ẹ ṣe jàre ìyàwó mi àmì ìyálé Tó mi gbóná. àti wípé èmi ni Alhaji nífẹ̀ẹ́ sí jùlọ because I am Because pretty she is the and I'm the last last wife and I'm the best friend of Alhaja. Ṣẹlẹ̀ àmọ́ mi ọdún today bí 2024 ti ní no grief for anybody this year like this mi ò tiẹ̀ fẹ́ gbà fẹ́ anybody mi ò dẹ̀ fẹ́ gree pẹ̀lú anybody mo ò fẹ́ mọ ìjà anybody tí mo ṣe wà ní wọ́n mọ̀ mí ẹ̀yin ara lé ẹkú lé o compliment everybody ẹ̀yin náà kúkú mọ̀mọ́ yín òun náà rèé mo ní ìdàtí máa júwe ara mi kí tó ti pẹ́ máa mọ̀ mí náà èmi kan ṣoṣo ọmọ kan ṣoṣo táwọn parent ẹ̀ ń pè ń Children. ẹ̀yin náà mọ Lámìdé yín rọra máa fi nǹkan ṣe kí ló dé níwájú Alhaji ó dẹ̀ ṣe kíní. ọkọ mi nǹkan tó kúkú rí tó kówó lé náà rèé. Alhaji? èmi ò mọ ibi tó Alhaji? Are you looking over there? àwọn pàfú ẹwà. Are you looking over there? bí ó ṣe wà yìí òun ṣe handmade god made ni. Alhaji Abẹ́rẹ́ òun ṣe fóònù ló kó síbẹ̀. ẹ ń wo bẹ̀ yẹn jù. Ó ní bá yá Alhaji jẹ lórí ìlú. Àwa mẹ́tẹ̀ẹ̀ta ni kẹ́ máa wò like seriously. Ó ní bá yá Alhaji jẹ lé ní. ṣé fóònù lẹ fẹ́ máa wò. Irọ́ ló pa. ẹ̀yin náà júbi ara yín. ẹ ṣe wọn ayé èèyàn ibi tí mo ti bára mi nìyẹn o bẹ́ẹ̀ ni oyè wa ni àmọ́ kò sí kankan èwo nìkan ló gbé kan náà ibi machine lọ́wọ́ kí ni ìyàtọ̀ ọkùnrin péjọ obìnrin mi ò kéjò máa lọ ni èmi Alhaji Ibrahim ọmọ Mustapha ìbá bàbá mi lọ́nà ọ̀hún ìbá bàbá mi ìyàwó 12 Mustapha lọ́nà ọ̀hún ìbá bàbá mi 6 ló fẹ́ mélòó wá náà ẹ̀yìn mélòó lèmi tí fẹ́. ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. bí ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. bí ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ẹlẹ́ni fẹ́ anybody lé mi. bí ṣe máa sọ bá ọkọ fẹ́ yán nìyẹn mo sọ fún Alhaji sọ bí ṣe máa sọ bá ọkọ fẹ́ yán nìyẹn èyàn ò tí ì wọlé ni mo sọ pé wọ nìkan ni bó bá yẹ ẹlòmíà pẹ̀lú jẹ́ kí n jẹ ló máa yóò dùn. Alhaji no you can't do this to me. àwọn fìyẹn lẹ̀ bákùnrin bá ti ń wá kan kò lè yẹ gbogbo bó ṣe máa ń rìn bẹ́ẹ̀ ni. Kò sóhun tó burú o lè láyà púpọ̀. ẹ má wá sí yàrá mi lálẹ́ yìí kò tí wọ́n sọ fún yín nìyẹn ẹ má ya yàrá mi lálẹ́. ìwọ ló máa ṣọ́ọ̀tà ara ẹ bẹ́ẹ̀ ni bó bá ní má ìwọ ló máa ṣọ́ọ̀tà ara ẹ mo lójú mi ìwọ ló níbo mi tó ń lọ ìwọ ló níbo mi tó ń lọ. pẹ̀lú gbogbo love tẹ promise me. mo fi yẹn lẹ̀ mo promise mo ata ni mo promise bá ni mo promise promise mi wà special. gbogbo náà mo ná special gbogbo náà mo ní mo ti dópin sinimá báwo kí n bá yẹ̀yẹ̀ bẹ̀rẹ̀ má jò yẹ̀ ẹ́ lẹ́nu kí fẹ́ gbé mi wà lẹ́nu eléyìí kan máa ní mo dópin sinimá ni
kí ló fi ṣe yẹn. Aláàjì why. Bọ́kùnrin ṣe rí nìyẹn bọ́kùnrin ṣe rí nìyẹn. Alájà ní àwọn ọ̀yá wa wọ̀ para wọn mímọ́ tó ṣe ẹ̀yọ́ máa yé sí. Bọ́wọ́ mọṣẹ́ tó ń ṣẹlẹ̀ èèyàn kan lo iṣẹ́ wá bíbá yìí ni. Èèyàn kan lo iṣẹ́ wá bíbá yìí mo dẹ̀ máa já sẹ́yìn Alájà. Alájà má jẹ́ ká máa drop. Bálájà náà ṣe sọ́ngbà ẹ̀ nìyẹn Aláàjì ìgbà tẹ́ máa bá mi lọ́mọdé ara mi tẹ́ máa bá di oníkọ̀ọ̀kan ẹnẹ́mi àti iná níwọ̀n náà ló lè ní ọ̀sán kò kọ́ mo gbé òun dé bí ẹ ṣe fóun náà nìyẹn ẹlòmíì ń bọ̀ bí ìmọ̀ bọ́ ṣe ń tọ̀yàn mọ́ Ta ló ń bọ̀? bí ìmọ̀ bọ́ ṣe ń tọ̀yàn Ta ló mọ́ ń bọ̀? èèyàn kan wà lọ́nà. Aláàjì ẹ má jẹ́ kí n wojú Alájà. Ìjà bá wa sòótọ́ mi ìfẹ́ máa pa àwọn ọmọ irọ́ ò dáa. Alájà irọ́ ò dáa. mi ò lójú ẹkún wàhálà. Ọ̀rọ̀ ẹkún bọ̀ wá gbàfọ́ náà ni kàdárà ńlá ni. Alhaji Àdúrà gbàfọ́ náà don't come to ni. my room that's it. Màá wọ bùnmi. ọ̀rọ̀ dìhun. Ayé sílẹ̀ rẹpẹtẹ fàlàjì. Mo òkú lé yín kó tó nípa ẹlọ́mú wọn wálé. Ojú kòkòrò ló bá mi jà Ojú kòkòrò yìí. Kí lè gbé síwájú náà Ojú ni. kòkòrò Mo lè ti rélé ìyá Alhaji. Òkú ní kankan tó mi. Ṣé lè rìn kò ní tó mi? Mo bá lé ni. Ṣẹ́yìn náà ni kò ní tó mi. Mi ò mọ bí tẹ́tí lọ gbé wá. ẹ calm down gbogbo lé lálàṣẹ àti olórúkọ ìyálé nínú gbogbo lé yìí gbogbo lé ẹ calm down. Ẹ jà fún ìyálé lọ́wọ́ tiwọn. Ẹ gbọ́. Ìtàlájì agbámọ̀ràn ń ṣe kékeré. Ó lé o ó pọ̀ o ó pọ̀ o. Ẹni káṣó tọrọ ni. Ó pọ̀ is plenty o. He choke. Káṣó tọrọ ni. Ẹ̀yin ará lé ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀rí tuntun tí mo gbé wá mo sọ fún yín pé 2024 nǹkan tó le tó ta mo ní màmá mú wá fún yín ẹ̀rí pàlàjì báyìí wọ́n tajẹ mi gan lọ èmi ni mo láró máa wá ṣé mo lọ́gàá abẹ́rẹ́ ọlọ́run ẹ̀yin ìyàwó mi ẹ gbà fọlọ́run ṣe rí lẹ́mí Definitely not me. ṣe ti rí pé ọ̀rọ̀ wa lẹ́mí kò gbọ́rọ̀ yàrá o sitting room ni o ìtàlájà àti ìtàlájì ti dé yìí kì í ṣọ̀rọ̀ yàrá mọ́ ọ̀rọ̀ sitting room ni ká máa sọ kó máa yéra wa ọmọ tó bá ti wá gbé wèrè wá báyìí àlọ́ ló ń lè dáàdi ẹ̀ ní àbí Aláàjì wọn bá rú yẹn wọn wọlé torí nǹkan táwa yìí náà forí rọ́nu lé àmì èèyàn kan ń bọ̀ èèyàn kan wà lọ́nà pẹ̀lú gbogbo pákéjì yìí Aláàjì kò dáa. Ẹ̀yin gan wáyé kí ló ṣẹlẹ̀ gangan Alájà kí ló ṣẹlẹ̀ gangan ìwọ ní pẹ̀lú gbogbo pákéjì. Ṣé pákéjì ni tiẹ̀ kò fẹ́ ju tiẹ̀ lọ ń gbà yẹn ni ẹ̀ tó bá wà lójú ọkàn bó ṣe máa ń rí nìyẹn bí ẹ̀ bá ti dé tiẹ̀ àti ojú tiẹ̀ lọ. Gbogbo kìíní náà owó wa ló bá dé owó là ń fún mi lọ́wọ́. Aláàjì ọkọ mi mo máa ń gbà sí ẹ gbogbo gbà. Ṣẹlẹ̀ àmọ́ mi. Ẹ̀yin ará lé nǹkan tó yẹ máa ṣe mi yẹn ṣe lójú ọmọ. ni mo ní ó ga ẹ má wo ìta ń bá bọ̀ o ilé ò ní dàrú o ẹ rọra máa bá wa bá lọ o ẹni bá lọ ló bá tán o ẹ̀yin ẹ ṣáà máa fara balẹ̀ èyí tí mo mú wá fún yín lẹ́yìn mo ló gbóná fẹ́lifẹ́li èyí tá à ń pè ní wicked step mother òun ni ti tè ní. ṣé máa jẹ́ kí tiyín rí bẹ́ẹ̀. Irọ́ Ọlọ́run ní ṣèlú ní Alájà ò ṣeré èèyàn bẹ́ẹ̀. Alájà kan mò ń bá àwọn tí mò ń bá rí mọ́ra wọn Alájà kan mò ń bá rí mo yọ Alájà ó ti yé mi. Ṣé mo dárúkọ ẹ máa là àwọn náà ṣe bí orí afẹ́fẹ́ la wà mo jẹ́ kí n láti máa poyín lẹ́nu. àwọn náà ṣe DNA lọ́jọ́ sí ẹ máa là ọmọjọ ara tẹ bá ti ń sọ ẹ máa là ẹ jọ. tọ́ ẹ̀yin ará ilé yìí tí mo mú wá fún yín mo ní wicked step mother ẹ máa bá mi ká lọ ṣẹ́rẹ́ léyìí tó ṣẹlẹ̀ ẹ wò ó súnmọ́ wa ó kàn wá gbọ̀ngbọ̀ngbọ̀n ó kan lẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n ó súnmọ́ wa ó gbé súnmọ́ wa ó tún gbé wa tìrabàyé gidi òun lélẹ́yìí step mother bó ṣe ń lọ ọkọ yìí Mr. Babade èmi lèmi pè wọ́n ní Mr. Babade wọ́n fẹ́ yàwó kan ìyàwó yìí ti wá late ṣùgbọ́n kó tó kú ó fi ọmọ obìnrin kan sílẹ̀ lẹ́yìn tó wá fi ọmọ obìnrin kan sílẹ̀ ẹ gbọ́ mi ó fẹ́ yàwó mi o ìyàwó yìí bímọ 3 ọkùnrin 2 obìnrin kan èyí tó wá jóbìnrin yìí ló fi ṣàbígbẹ̀yìn nínú gbogbo ọ̀rọ̀ tá wá ń sọ yìí ìjẹ́ mọ̀ pé obìnrin máa ń ṣe bí ẹni pé òun láìkí ọmọ yìí tí ọkọ wọn bá wà nílé ṣùgbọ́n tí bàbá ọmọ yìí bá ti jáde tẹ bá ń gbọ́ ìyà tó ta tó ní epo lórí òun ló máa fi ń jẹ ọmọ yìí títí bá school
ó máa ṣe bí ẹni pé òun lòun náà ìsìjú my dear jẹ́ bẹ́ẹ̀ mú wọn lọ sí school máa sanwó school wọn má ṣe wàhálà fún rẹ kí ni mo jẹ́yà fún nínú ilé yìí kíní kan àṣẹ gbogbo bó ṣe ń gbowó school àyà fọ́tò fọ̀kọ̀ torí pé Àbújá ni ọkọ ti ń ṣiṣẹ́ kì í sábà wálé. He has always been a traveller, that is it. So ọkọ really more much nípa nǹkan tó ń ṣẹlẹ̀. The picture and what he's seen whenever he comes around makes him feel his daughter is safe and is in a safe hand. She's in a safe hand. Ó jẹ́ kọkùnrin ọkùnrin yìí kó ṣe kíni kó balẹ̀. Ṣé nígbà tí àǹtí mi yìí dẹ̀ máa bá gbogbo ọ̀rọ̀ jẹ́ ọmọ yìí ṣáàdàgbà gbogbo wọn dàgbà pọ̀ ọmọ yìí jáde secondary school. Ó ní bóun ṣe máa ń wo Ambrose Ṣómidé lórí show inú òun máa ń dùn bóun ṣe máa ń gbọ́ wọn lórí rédíò inú òun máa ń dùn bóun ṣe máa ń wo bàbá gbọ́n inú òun máa ń dùn bóun ṣe máa ń wo ọmọ ẹ̀lẹ̀ tó gbáàsì inú òun máa ń dùn bóun ṣe máa ń wo Aláàjì tóun wo Ọlámídé tóun wo gbogbo every tóun ṣe ń wo village girl gbogbo wọn lòun gbádùn tóun ṣe gbogbo ẹ̀ tóun ṣe ń wo Mama Kofoshi náà I want to be like Mama Kofoshi mo ní kò sí wàhálà ìtẹ́kẹ̀ lọ tí ó kì í ṣe ṣeré o nóbi ṣèlú kàmbíà o onírọ́ nǹkan tóun ṣàfẹ́ nìyẹn. A dẹ̀ ti rò pé ó máa lọ fún ọmọ sí ilé mass communication lẹ́yìn JAMB in fact ọmọ yìí tún sáré ó léwó JAMB ó ṣe gbogbo ẹ̀ ǹjẹ́ kó dijọ́ tó máa lọ ṣe JAMB kó fọmọ lówó mọ́tò nítorí bàbá ọmọ yìí ò sí nílé ó ní kò sí kọ́bọ̀ tọmọ yìí lè fi wọ mọ́tò lọ torí kò tiẹ̀ sówó tí àwọn lè fi jẹun nílé because kò kì í ṣe ọmọ títí ẹ̀. Ọ̀rọ̀ pọ̀ o ẹ máa bá mi ká lọ mo máa bá yín ṣí láwẹ́láwẹ́ fún gbádùn yín àti fún ẹ̀kọ́ tó péye tó yọrantí gẹ́gẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ṣe mọ̀ pé èmi DJ YK tèmi kò kí ń mọ̀fo confam ló máa ń mú múlẹ̀ gidi ni iṣẹ́ tọ́lọ́run dẹ̀ fi rán mi ká ṣòfófó ká fọ̀rọ̀ lọ ká ṣe oríṣiríṣi nǹkan tọ́lọ́run fi rán mi ni inspiration tí kálukú ní ṣe mọ̀ pọ́tọ̀ọ̀tọ̀ ni iṣẹ́ tọ́lọ́run fi rán mi tèmi nìyẹn nígbà tó máa bá gbogbo ọ̀rọ̀ jẹ́ ó ní lójú ẹ̀mí tòun kọ́ lọ́mọ yìí máa lọ sí yunifásitì lójú ẹ̀mí tòun kọ́ ló máa lọ sí polytechnic nǹkan tó fìtì ẹlẹ́dàá ẹ̀ toró òun lọ lọ́hùn òun lòun control ṣẹ̀dá ẹ̀ báyìí nísìnyí ṣó mọ̀ pé bàbá ẹ̀ ò sí nílé auxiliary nurse ló máa kọ́ o ṣé wàá mọ̀ nǹkan tó funny which is the irony about life ṣé mọ̀ pé tí ọmọ yìí tó bá ṣe auxiliary nurse yìí òun ti feel pé kò ṣọ̀nà òun kò hun òun Ọlọ́run máa ń lo ọ̀tá nígbà míì láti darí wa síbi tí oore wa wà. Alénibáre òun lọ́lọ́run ṣe ìyá yìí fún ọmọ yìí. Ọmọ yìí ṣàṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó gbà fọ́lọ́run torí ó ti sunkún òun ò níyà mọ́ òun ò tiẹ̀ mẹ́bí ìyá kan débi tóun máa fọ̀rọ̀ lọ́yàn bàbá òun ẹbí mélòó lòun mọ̀ ṣé bàbá òun tí ò tiẹ̀ ń gbélé tóun bá lòun lọ fọ̀rọ̀ yìí lọ ẹbí bàbá òun kan wọn ò ní gbà òun gbọ́ torí ìyá yìí náìsì sọmọ yìí lójú àwọn èèyàn tóun bá lòun sọ̀rọ̀ yìí fún bàbá òun náà kò ní gbà òun gbọ́ torí pé kí ni bàbá yìí ti believe pé ọmọ òun wà in a safe hand sọmọ yìí ṣàgbà ó gbà fọ́lọ́run ó lọ ṣe auxiliary nurse at the end of the day màmá yìí tún ní òun ò lè san owó ó ní kí bàbá ẹ̀ máa ti sanwó pé kó san part payment pé tó bá ti kọ́ṣẹ́ yẹn fọ́dún kan tóun ti confam pé lóòótọ́ ọmọ yìí ti mọṣẹ́ ẹnìkan ṣẹ̀ lọ san balance ọmọ yìí máa ṣọdún méjì ní auxiliary nurse kó tó lọ san balance o at the end of the day gbogbo àwọn tó ń jọ wọṣẹ́ ń gbà yẹn gbogbo wọn ṣe freedom ó ní wo olówó kò lè ṣe freedom tọ́ sí irú ẹ ó máa dúró owó tá máa ná ká tó san gbá ká tó san àwo ká tó ṣe kòkò ká tó máa ṣọ ká tó ṣe kíní kan ká tó ṣe rẹsì ìwọ ò lè waste owó tiẹ̀ o àwọn ọmọ tòun bọ́n ṣe wà yìí àwọn ọmọ ológo 5G àwọn ló máa ṣoríire. òun lọ́lọ́run. ibi tọ́rọ̀ náà ti ṣọ́ọ̀kì mi nìyẹn. àtúntẹ̀ tí ń lérí tó ń léka. àwọn ọmọ tòun bá ṣe wà yìí ológo 5G ni àwọn ló máa ṣoríire jù nú ilé yìí mo ní àbẹ́ẹ̀ máa gbọ́ máníjà ọlọ́run jẹ́kù téèyàn bá ń ṣe máníjà ọlọ́run àbí PA ọlọ́run gbà mí èèyàn á máa wà ṣọ́ọ̀fù àwọn nǹkan kan mo ní tọ̀ ẹ jẹ́ àwọn wo ibi tí pépé àwọ̀ ọlọ́run àtàwé bẹ́ẹ̀ ni ọlọ́run máa sọ pé bẹ́ẹ̀ ni a ní ká wo ibi tí PA àbádé ọmọ kọ́ṣẹ́ tán o nígbà tó dójú ẹ̀ midwife tó ń handle matron tó ń handle hospital yìí ó ní ògbó ọ̀rẹ́ mi nǹkan tá a máa ṣe ni pé bí ọ̀rọ̀ ṣe ń lọ yìí kò dájú pé wọ́n fẹ́ ṣe freedom fún ẹ má wulẹ̀ jẹ́ àfọ̀pápọ̀ lọ́pọ̀lọpọ̀ jù nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó sì máa remain níbí as auxiliary nurse ṣùgbọ́n nínú owó oṣù tó bá ń san fèmí which is the matron òun á máa yọ fún ẹnu ẹ̀
tá a máa dà gẹ́gẹ́ bí salary fún ẹ torí pé obìnrin ni ìwọ náà need maintenance. Nígbà tó ọmọ yẹn matron yẹn ṣàṣe bẹ́ẹ̀ lọ fortunately after some months bí wọ́n ṣe sọ hospital wọn di HMO fún àwọn big companies kan nìyẹn àwọn oil companies kan bó ṣe come up ní pé àwọn fẹ́ fi hospital yẹn ṣe HMO. Shortly after then àwọn NGO kan náà tún nìyẹn táwọn èèyàn bá ní problem kó máa gbé àwọn máa take care wọn àwọn máa ṣàánú wọn kíníkan hospital ìṣàpadà blow látara yẹn. Lára àwọn companies tí wọ́n wá ṣe HMO ní lára àwọn companies tó wá ṣe HMO ní company yìí ìkan náà àwọn managers wọn ló wá rí ọmọ yìí ló ní àmúdẹ láìka ọmọ yẹn ò pé ọmọ yìí ò dẹ̀ bá àdó ṣe mọ̀ pé with little maintenance ọmọ yìí mà dẹ̀ túṣu ló bá matron pé ṣé mo lè fẹ́ ọmọ yìí ó ní òun ẹ fẹ́ ẹ jẹ́ ń bá sọ̀rọ̀ nígbà tó dẹ̀ pé ọmọ ó ní lágbájá láìkí ẹ o mi mọ̀ bóyá o lè fẹ́ ó ní mọ́mí ìṣọ́rọ̀ marriage ló wà nílẹ̀ ó ní ò gbọ́ má jà tanra wa jẹ fẹ̀kàn tẹ́lẹ̀ ilé tó ń gbé náà kì í ṣe pé ó mú wà ń bẹ̀ náà there is difference between kì í ṣe pé ó mú wà ń bẹ̀ so ó bí ẹ kó marry tó bá marry opportunity náà nìyẹn ǹjẹ́ ògan ló ti délé gbẹ̀yìn ṣé lé tẹ́ pé tó bá lọ náà ẹgbà ló máa fi lù ẹ́ síta bí kò sùn abẹ́ staircase kan máa jò wọlé kẹfọn jẹ tiẹ̀ bàjẹ́ kan máa fún ẹ lóúnjẹ ó tún wá rẹ́ni tá fẹ́ tá ṣàánú ẹ̀ wo àwọn eléyìí yó mo mọ̀ wọ́n délédélé wọ́n wà alright wọ́n wà okay ọmọ má gbà o ìyá yìí náà ló tún takò àhóró lè ṣèyàwó nínú ilé yìí àfi táwọn ọmọ tòun bá ṣèyàwó àwọn ọmọ ológo 5G tó bá ti ṣèyàwó olè lọ́bì kankan nínú ilé mo ní kí ló ṣẹlẹ̀ mélòó la yí ọ̀hún ìjọ mélòó la máa lò láyé táwọn ẹ̀wù orin kiri wọ́n ṣáà tí wọ́n rọ wọ́n tì ọmọ ṣèyàwó àwọn ọmọ ológo 5G tí wọ́n wá ń pariwo kiri nígbà náà àkọ́kọ́ wọ school join court ẹ̀kejì wọ school join àmúgbó ẹ̀kẹta wọ school last born obìnrin ó join ó di àǹtí àṣàna wọ́n dúró lẹ́gbẹ̀ẹ́ títì kò pẹ́ kó jìnnà wọ́n rusticate àwọn ẹgbẹ́ méjèèjì ní school àwọn ọmọ ológo 5G wọn rógo lò ọmọ yìí nígbà tó wá fẹ́ bọ̀bọ̀ mánéjà yìí ó wá padà rán lọ nursing school tó rán lọ yìí ìgbà tó padà ṣe with connection bọ̀bọ̀ yìí náà ó padà di senator ẹ̀dẹ̀ mọ status senator nílùú wa Nàìjíríà lẹ́ni yìí my dear brothers and sisters matron má di ìyàwó senator o ìyẹn ọmọ tó ṣe auxiliary nurse òun náà padà di matron in fact as we speak ó ti ní 2 big hospitals tó jẹ́ ti tiẹ̀ tó run lẹ́ni yìí ó dẹ̀ ṣe ń ṣiṣẹ́ ní government parastatal coupled with pé ọkọ ẹ̀ jẹ́ senator bá ṣe wá ń sọ lẹ́ni màmá tá à ń sọ̀rọ̀ ẹ̀ màmá àwọn ọmọ ológo 5G wọ́n mà ti ní stroke wọn mà lè jáde mọ́ o ẹjọ́ tó bá jẹ́yìn lọ́mọ yẹn ẹ̀yin ará ilé ìmọ̀ràn wo lẹ máa fún ọmọ tó padà di matron yìí ṣé kó tọ́jú ìyá yẹn ni àbí kó má tọ́jú ẹ̀ alájì kí n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ yín ẹrù dáadáa ó gba rírò ojú ṣùnùkùn náà la máa fi wò ojú ṣùnùkùn náà la máa fi wò. lóòótọ́ ẹ̀yẹ gbọ́dọ̀ ọlọ́run ni a máa fòrò ìyàwó. torí ìkà ń pọ̀ sí ni. bẹ́ẹ̀ ni àmọ́ síbẹ̀síbẹ̀ tó bá jẹ́ ẹni tó dájú báyẹn. ó fòrò ọmọ yẹn gan o ó fìtínú ẹ̀ gidi gan ni o. ọlọ́run ló máa ṣèdájọ́ ọlọ́run dẹ̀ ti fi sáàyè ẹ̀ nínú ọmọ mẹ́ta. kò sí kankan tó ní lárí. ó tún wá wà lórí stroke. ìdájọ́ ò lọmọ ẹ̀ fẹ́ ṣe tó fẹ́ tó yẹn. bẹ́ẹ̀ni. ìdájọ́ ọlọ́run ló ti kù sílẹ̀. ìdájọ́ ọlọ́run òun ló ti bá yẹn. kọ́mọ yẹn ṣáà máa wò ń tẹ́rẹ̀. kó má ṣe nǹkan kan. bẹ́ẹ̀ni nǹkan mẹ́rin ló fẹ́ ṣe. léyàn ní stroke ẹ̀ náà ó lè lórí títí á sì máa jẹ ọ̀rọ̀ yẹn ni. tọ́nà bá ní òun dé nǹkan. ẹlòmíì máa ń gbádùn ẹlòmíì máa ń pẹ̀lú stroke. ẹlòmíì máa ń padà gbádùn. aláwọ̀ jẹ́ kí stroke gbẹ̀yìn. àmín. kò sí gbádùn lórí ẹ̀ tó ti ní stroke. ní tèmi o màmá ẹni ni màmá ẹni but ẹ kọjọ kọ sọ̀rọ̀ nípa màmá yẹn lọ yẹ kí màmá yẹn lọ apologize fún ọmọ yẹn tó bá dẹ̀ tó lọ gbé ìgbésẹ̀ láti apologize wọ́n á nítorí owó tó ní lẹ́ẹ̀ ló fi ta sí.
àwọn ọmọ tí ò dẹ̀ wá ń wálé mọ́ that's the irony of it. àwọn àbínú Ọlọ́run nìyẹn. ó ṣe every month àwọn àbínú torí Ọlọ́run nìyẹn. wọ́n ní kò lè tán lára ọmọ ọba kó má kú dáńsá kí abẹ́rẹ́ pé ó sì máa dùn lẹ́ẹ̀kọ̀kan ẹ̀dùn ọkàn sì máa wà bẹ́ẹ̀ àmọ́ sí mi gba arábìnrin ni pé bó ṣe every month bó ṣe 10,000 20,000 kó máa sẹ́ni sí màmá yìí kó máa fi tọrọ àlùbáríkà ọkọ̀ pọ́nlọ́rọ́ kó take care woman yẹn àfi tọ́lọ̀ bá mí sí nínú tó woman yẹn ò ṣe tọ́lọ̀ bá mí sí nínú tó bá jẹ́ èèyàn Ọlọ́run ló máa help ẹ̀ tí ó bá dẹ̀ help ẹ̀ dá ló máa bí owó ẹ̀ nínà ológun máa rẹ̀ that's why a máa fi sọ pé ká máa ṣe dáadáa ẹ jẹ́ ká máa ṣe dáadáa ẹlòmíì báyìí step mom ni tó dẹ̀ fi ojú àwọn ọmọ ẹ̀rí kò dẹrùn rárá torí wọn kì í ṣọmọ òun mo máa ń sọ tí ọkùnrin bá fi lè gbé ìgbésẹ̀ pé òun fẹ́ fẹ́ yàwó àmì òun fẹ́ fẹ́ yàwó mi nígbà tí ìyàwó ẹ̀ bá kú àbí tí ìyàwó ẹ̀ ò sí ara àbó divorce ìyàwó tó ẹ̀ṣẹ̀ bí yẹn kó o ní tọ́jú àwọn ọmọ ẹ̀ àwọn ọmọ tí òun yẹn wá ta ẹ̀pánu lẹ́yìn àbí àwọn ọmọ tí ẹ̀ ló máa kọ́ gbárùkù tí kò tó rántí àwọn ọmọ ọlọ́mọ gbogbo kí ni ìyá rẹ̀ máa ń rí tó máa ń ṣe I've not seen a nice stepmom I'm sorry except a stepmom tọ́lọ̀ jù wá sílẹ̀ ilé ayé kódà gan pastor mrs oje stepmom ó ń ṣèkà ẹ jẹ́ ká wò ká tó ṣe. ìyàwó mi ọmọ kankan ń pè ní children. sọ́ńtò ní sọ lẹ́nu múmú. ṣẹ́gun gbogbo nǹkan láyé kádàrá ẹni ò ní kọjá ẹni o. Ọlọ́run ti sọ for the first time ó sọ̀rọ̀ gidi. ṣẹ́gun kínní yìí ó jẹ́ kí n kàn tún think back sẹ́yìn díẹ̀ tí nǹkan tó ṣẹlẹ̀ sí lady yìí Ọlọ́run kò fi woman yẹn ṣe sábà bíi ládà tó máa gùn débi oríire ẹ̀. catalyst lòun jẹ́ wọ́n fi fast forward lórí ẹ̀ ó lè bá rí ẹ̀ lọ́mọ ìdárídámọ̀ so kó má rò pé nǹkan tí stepmother ṣe fún níwọ̀n gbàgbára ẹ̀ tó bá lè ṣe kó máa ṣe fún kó máa fi tiẹ̀ kó máa fi àtàrà ènìyàn Ọlọ́run àbálọ̀ ṣe máa sọ kó máa fi ṣe sàrà fún mo mọ tí mo ṣe lè fù tẹ tó bá possible gan sef gan tó bá possible àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tí ìyá lẹ́bí yẹn ṣe believe pé from our own láti ara tọ́jú ẹ̀ ó lè fún àwọn ọmọ yẹn kúrò nínú ìwà àdẹ̀tí tó wà yẹn ó jà láti dáríjì stepmother yẹn kó má wo àròkàn lórí àròkàn gbà mí ni ó máa ń fẹ́ kó àsùnwòdà. téèyàn bá ti forgive báwo nìkan tí wọ́n gan tọrọ bíi mentor mi tó ṣe máa ń sọ pé try láti forgive kí nǹkan tí òun tó ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run kó lè bá tètè tẹ̀ lọ́wọ́. tẹ́ mo fi sọ̀rọ̀ pé bí every month kó máa fún ní nǹkan kan mi ò bẹ́ẹ̀ every month kó máa fún ní nǹkan kan kó ṣe ti tiẹ̀. èṣù bí èèyàn bí èṣù Ọlọ́run bá mi yọ kúrò nínú mo ní bí òbẹ́ wí o ti sọ ti tiẹ̀ tán èṣù bí èèyàn kí ló ṣẹlẹ̀ gangan ní oníṣàkùn. Alhaji look at the way she's pointing out on her husband. ẹ mọ̀ mí o ẹ mọ̀ mí kẹ́ tó gbé kínní wálé o ẹ mọ̀ mí o Alhaji ọmọ yẹn náwó sí ẹ mọ̀ mí kẹ́ tó gbé ṣàgbẹ̀ lójú yóò yọ wálé o Alhaji gbọ́ ṣàgbẹ̀ lójú yóò ní mi. mo bẹ kẹ́ anybody tọ́ mi ní Alhaji gbọ́ ṣàgbẹ̀ lójú yóò ní mi. Abeg I no gree for anybody this year. I go beat you. This year. I do ẹ má lajú lára. ẹ gbàgbára lẹ̀. Mo ní mi ò bá ẹ sọ̀rọ̀ rẹ̀. Mo lọ kó tẹ́bọ̀. ẹ ní sùn èèyàn lẹ́ kú bá ń lé kí ló dé. ẹ̀yin náà la bá ń bẹ̀. onírìn ìyanu kiri. Alhaji, that is rude. She is rude to you. Ó bá mú pankẹ́ kó fàlàjì kan wá fi nà mí ni kó lé mi bọ́tà kúrò nínú ilé torí ó sì máa lọ torí ò ṣe DNA olóṣòwòn. ẹ gbọ́ ẹ̀yin ará lé ní tèmi ń tèmi látọ̀dọ̀ màmá kò fòṣì mo ní tó bá jẹ́ mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ pé ìdílé agboolé mùsùlùmí ni wá kò sí nǹkan tá a bá ṣe Alhaji náà rèé ó ti kó wa jọ boko gbogbo ẹjọ àti gbogbo àti ẹ má jẹ́ kí mi wọlé that's what I'm gonna say. èmi kọ́ mo lágbára mi lè fún lówó oúnjẹ. kú làákàyè. mi ní fún lówó oúnjẹ àbẹ́mi mo bọ́ yín ni ebó ń bọ́ gbogbo wa ní kásùkàjí enterprises ni gbogbo wa ń ṣe. promise lẹ ṣe fún mi Alájà. àbí ti báwo mi ìṣó nídúró rẹ̀ mo ìṣó nídúró rẹ̀. onídúró mi. níbo mo dúró fúnra mi o mo dúró fúnra mi. Alhaji mo kàn fẹ́ kán mọ̀ torí bẹ́ẹ̀ ṣe ń sọ yìí Alhaji àkọ́kọ́ tó fẹ́ sọ kankan Alhaji you could just marry on me another woman on me but let them know you love me. Let them know you love me. Of course I love all of you. You cannot love. The love is equal. Alhaji ẹ jẹ́ kí n máa change my mind. ẹ calm down ẹ gbọ́ ẹ̀yin ará ilé ní tèmi mo ní tó bá jẹ́ èmi nǹkan tèmi máa ṣe ni pé màmá yẹn máa tọ́jú ẹ̀ to the fullest máa sin lọ́hùn lára ẹ̀ anytime tóun náà bá wá ń jókòó tó bá ń rántí past òun gbọ́ máa sọ pé àṣé nǹkan tí mo ṣe ò dáa a máa ń rò bóyá ọjọ́ máa pẹ́ ni
ọjọ́ ọ̀la tó máa ń sọ ọjọ́ ọ̀la náà ló ti dé yìí bàbá ọkọ tó ń torí ẹ̀ tó ń sáré kiri ṣebí nítorí property náà ni ọkọ gan kò dúró jèrè ọmọ àwọn kan náà tún ṣe bẹ́ẹ̀ yẹn bí òbọ̀ ọlọ́ọ̀ni fún wọn ṣe torí property alájì àpapín ni àjọpín ni pínpín ni èmi ò tẹ̀lé property tí mo ṣe wà yìí tó gàlájì gan fún ìwọ lè property ó ti fún mi property mi ṣé ti wájú ẹ̀ àbí tẹ́lẹ̀ ọmọ mi lọ sí school ó ti so property kan ò jù bẹ́ẹ̀ yẹn lọ alájì ṣe ti láì lò lówó tí mo fi ṣe business dọ́kúmẹ́ntì tó wà lábẹ́ bẹ́ẹ̀ mo kà mọ́ pẹ̀lú ẹ̀ almost ẹni tó lọ ń ṣe photocopy ẹni tó ń ṣe photocopy adọ́gbọ́n sí i. àkọ́fẹ́ sọ fún yín náà ẹni yìí magomago pọ̀ lára ẹ̀. àkọlẹ́ ò lè pa ọ́. ẹ̀yin lẹ́ni bá ń ṣe photocopy yẹn alájì ẹ̀ kọ̀wé lé fún gbé tẹ bá jẹ̀ tí. tó bá lọ kó fún boyfriend. ìwé lé nìkan kọ́ o gbogbo wíìlì alájì ni o kì í ṣe ìwé lé nìkan o alájì lórí tó wà wájú yìí náà àbáyé lórí kan tó wà wájú yìí náà ayé trust àbàjẹ́ alájì ẹ má ya yàrá mi lálẹ́ yìí. ẹjẹ máa bọ̀ ẹ̀yin náà ẹ lọ bomi kò sí problem. ó sílẹ̀ báyìí ni ó sílẹ̀ àwọn tó ṣí sílẹ̀ lánàá gbogbo àwọn ọmọ yìí lójú ara. àwọn oníjogbo jalè fún lógbò jẹ. ẹ jẹ́ kí gbé fún bẹ́ẹ̀ni tó bá ní má wọ yàrá ẹ lọ́nà ẹlòmí àwọlé lálẹ́ yìí bẹ́ẹ̀ni ẹ tó wà lọ́nà àwọlé ẹ lálẹ́ jẹ́ kó yìí wọlé kókó mi àwọlé lálẹ́ yìí kókó mi kò sí wàhálà. my love ilẹ̀kùn mi báyìí ṣíṣí báyìí ló wà. ṣíṣí ìyàwó gidi ló ń sọ̀rọ̀ yẹn. àwọn wo ni alájì bójà rọ bójà sàn bójà alẹ́ yín náà. ẹ má má lọ fèsì lórí ló bá tán alájì ẹ má má lọ fèsì lórí. alájì tọ́ọ̀gì jù yẹn lọ. alájì tọ́ọ̀gì jù yẹn lọ. alájì ẹ má jókòó léṣe o alájì tọ́ọ̀gì jù yẹn lọ. alájì ẹ má jókòó léṣe o alájì mo bá lé alájì ẹ má ní lọ bàbá mi lọ lórí mẹ́fà kò fẹ́ǹtì ẹ má tẹni bàbá mi ó lọ lórí méjìlá kò ẹ fẹ́ǹtì. má tẹni tí alága bá o ó ṣe kí nílùú lẹ ó ṣe èkejì ọlọ́mà jẹ́ kẹ́ àtọ́jọ́ tẹ fi ilé ṣe lulẹ̀. ẹrù yìí ẹjọ́ pọ̀. torí Ọlọ́run ṣé gbà tẹ bá wọ yàrá wọn ṣé máa ń complain fún ara wọn náà kọ́ lọ́tí máa ní ọ̀nà. No, Alaji loves my ringtone and it is special kind of. ẹ̀yin ará ilé ẹ wo àníírí jù báyìí lọ lọ́sẹ̀ yìí o kò torí àwọn ilé kan tó gbéná sílé èmi ò ní jẹ́ kó wá fún Alájì lórí lójú tèmi torí tí ìyá Alájì bá dé wọ́n á ní kí ni wọ́n ń wò wọ́n fi fọ́ ọkọ yín lórí ẹjọ́ torí ọ̀nà ẹ̀yin ará ilé. náà máa gbógun wọn síbi tó ti máa làgbo mọ́. Rale Yusuf Olúṣọlá ni orúkọ ti tèmi rò pé gbádùn ètò títorí I am the only one and only love of Alaji. You could just be cheating a little. Olúwabẹ́sùwì àmọ́ kò fò sí mi ò ní yí padà o tó bá ti gbé wèrè wá báyìí máa fún ẹ jẹ back to back ní ṣe é ti mọ̀ ẹ̀yin máa tẹ̀lé wa lórí Instagram lórí Facebook lórí YouTube lórí TikTok ẹ jọ a máa mú gbogbo ẹ̀ wá fún yín lóríṣiríṣi lọ́tún ẹ máa bá wa ká lọ ní gbogbo ìgbà. ẹ ṣe wọn ẹ̀yin ará ilé ojàre ẹ̀yin tèmi nìkan ṣoṣo Ibrahim ọmọ Mustapha lélẹyìí Alhaji Ibrahim ọmọ Mustapha ẹ má bínú mi ìṣó lójú kòkòrò obìnrin mo bá lé ni o bàbá mi fẹ́ mẹ́fà Alhaji Mustapha fẹ́ bàbá mi 12 ló fẹ́ kò yẹ yẹn ẹ̀yin èèyàn mi bóbi kan bá ń jowú tó bá fowó parẹ́ kò kàn mí mi ò ní forúkọ ara ẹlòmí àtúwọlé ni mi ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o mi ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní mo sọ fún bàbá mi lọ́dún náà mo ní màá bá yín dọ́gba mi ìfẹ́ rárá màá fẹ́ mẹ́fà. àdúrà padà gbà alátẹ̀mí tiẹ̀ gbà. ọlọ́ọ̀ ṣe ìyáálé ìyàwó yìí kọ ètò wa dé lánàá ló máa ní ká má ṣe kíní ni mi ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ẹ ṣe wọ̀ ẹ̀yin ará ilé. Ọlámídé yín náà ni. ọmọ kan tán pè ń ṣí dírẹ́ bẹ́ẹ̀ ni òyàlé mi tó ṣú àbẹ́ ọ̀rọ̀ yín náà wọ́n pé ẹ̀kọ̀kan mo máa ń gba tiẹ̀ lọ́kàn máa kó fẹ́ dọwọ́. ẹ kò sí wèrè ẹ̀kọ̀kan náà la máa gba tara wa ń jáde bá dẹ̀ máa múra wa lójú náà ẹ̀kọ̀kan náà ló máa wá. sọ̀rọ̀ yóò ní ṣáíṣáí ká máa lọ létí. ṣe máa kó sí mi lọ́nà. ẹgbọ́n wọn ní ẹ̀kọ́ bling blinky jáde. ẹ má tẹ̀ ṣe wọlé lẹ ṣe máa jáde. dá ọmọ padà yín náà rí Ọlámídé yín náà rí sugar baby favourite Alhaji ọmọ tí ó wẹ̀ tún ní Alhaji náà mọ̀ pọ̀ kò fún mi lówó kírìmù rí orí yìí náà ní nǹkan tó jẹ́ kí screen bẹ́ẹ̀ ni o kò Alhaji dáwọn kan gbàtẹ́ rí mi kí lẹ sọ ẹ má máa lọ sí àtúnríra nígbà míì. ẹ wo ire o ẹ̀yin ará lé àwa la máa wá ẹ̀yin la máa bá ire lágbára Ọlọ́run ọdún ayọ̀ la máa ṣe. àmì o.